ó pàtàkì ju gbogbo tí pàtàkì lọ láyé. Ní tó pàtàkì ju gbogbo tó fi pàtàkì jùlọ láyé. Ó ní fẹ́ ànábì. Òun náà ni ìfẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam. Èyí tó ṣéwù fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nínú kọ̀sídà wọn láti jẹ́ ká mọ̀ pé gbogbo àdúrà tá a bá ṣe àwa olólùfẹ́ wọn la ní. Èyí tí ṣé ò fẹsẹ̀ rinlẹ̀ nínú kọ̀sídà wọn láti jẹ́ ká mọ̀ wípé gbogbo àdúrà tí a bá ṣe àwa la ní. Nínú díwánù wọn. Nínú díwánù Mawlana Sheikh Ibrahim. Ṣéwù ní khalastu wa khallasitu lil muhibbina jumlata. Khalasitu wa khallasitu lil muhibbina jumlatan. Bi hubbi habibillahi ma yarkabul qaswa. Bi hubbi habibillahi man yarkabul qaswa. Khalasitu wa khallasitu lil muhibbina jumlatan. بحبي حبيب الله من يركب القصوى. Ṣé o ní khalasu mo gbára mi lẹ̀? Ṣé o ní mo gbára mi lẹ̀? Wa khallasitu lil muhibbina jumlatan. Khalasu mo mórí bọ́. Ṣé o ní mo mórí bọ́ mo gbára mi lẹ̀? Khalasu mo là. Mo là. Khalasu mo pegede. Mo pegede. Ani ọgbọ̀kede ó fi gbọ̀rọ̀ yẹka. Wọ́n ní pegede ó fi gbọ̀rọ̀ yẹka. Jẹ́ka. Ṣé o ní khalasu? Ṣé o ní? O ní mo là. Àwọn là, àwọn mórí bọ́, àwọn tayọ, àwọn yege. Wa khalastu al-muhibbina jumlata. Wọ́n ń ṣàwọn nìkan o. Gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ mi. Gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ mi Ibrahim. Gbogbo olólùfẹ́ mi. Gbogbo olólùfẹ́ ṣé Ibrahim. Khalastu. Ṣé o ní mo ti là wọ́n? Wọ́n ti mórí bọ́, wọ́n ti yege. Bi hubbi habibullahi man yarkabul qaswa. Irinṣẹ́ wo ni mo wá lò tí mo fi. Kí ni èmi Ibrahim wá lò tí mo fi yege táwọn tí mo tún fi la àwọn ọmọ lẹ́yìn mi. Lẹ́yìn ìgbà tí mo yọ tán mo tún yọ àwọn kan. Lẹ́yìn ìgbà tí mo yọra mi. Lẹ́yìn ìgbà tí mo là tán mo tún la àwọn kan. Lẹ́yìn ìgbà tí mo yọra mi tán mo yọ gbogbo àwọn ọmọ lẹ́yìn mi. Lẹ́yìn ìgbà tí mo là tán mo tún la gbogbo àwọn tó fẹ́ràn mi lápapọ̀. Kí wá ni mo lò tí mo fi là tí mo fi yege? Irinṣẹ́ wo ni mo lò? Ọ̀nà ọmọ gbé gbà. Ṣé ìwò sọ náfìlà? Ṣé ìwò sọ náfìlà? Wọ́n láwọn wá níwà. Wọ́n láwọn sọ jẹ́jẹ́ lù tíyà. Wọ́n sọ nákàlíkà wọn dákọ̀ nákàlíkà gbá àwọn sọ yàsìn àtọ́wékòdì. Nínú àwọn kan tí a ṣe ìgbé ètò ìkalẹ̀ ní irú tá à ń sọ yìí. Nínú àwọn nǹkan tí a fi ṣe ìgbé ètò ìkalẹ̀ ní gbogbo nǹkan tí bàbá ń sọ yìí. Láti lè jẹ́ ká mọ pàtàkì ìfẹ́ ànábì Muhammad. Láti lè mọ pàtàkì ìfẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam àrà tó lè dá. Irú iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ wo ni ìfẹ́ ànábì ń ṣe? Ṣé o ní khalastu wa khalastu lil muhibbina jumlata bi hubbi habibillahi ma yarkabu qaswa. Bi hubbi habibillahi ma yarkabu qaswa. Ṣé o ní èyí Ibrahim mo yege mo là? Àtàwọn ọmọlẹ́yìn mi náà wọ́n yege wọ́n là. Kí wọ́n ni wọ́n fi là? Bi hubbi habibillahi. Ṣẹ́rí bi hubbi. Pẹ̀lú ìfẹ́. Pẹ̀lú ìfẹ́ habibillahi olùfẹ́ Ọlọ́run. Pẹ̀lú ìfẹ́ olùfẹ́ Ọlọ́run ni mo fi yege wọn náà lèmi náà fi yege. Ó ní mo lò. Ó ní mo lò tí mo fi là tí mo sì fi là ọmọlẹ́yìn mi. Bi hubbi habibillahi. Pẹ̀lú ìfẹ́ olólùfẹ́ Ọlọ́run ni mo fi là. Nítorí pé ẹnìyàn Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Torí pé ẹni tí a nífẹ̀ẹ́ yẹn. Ẹni tí mo nífẹ̀ẹ́ yẹn. Ẹni tí mo nífẹ̀ẹ́ yẹn Ọlọ́run náà nífẹ̀ẹ́ rẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Ìgbà tí mo wá ti nífẹ̀ẹ́ rẹ̀ yẹn. Ìgbà tí mo wá ti nífẹ̀ẹ́ rẹ̀ yẹn. Ọlọ́run ti nífẹ̀ẹ́ mi náà. Ọlọ́run ti wá nífẹ̀ẹ́ mi náà. Dọ́là ni ó. Ó wá di kí n máa rìn kí n máa yan fanda. Ó wá di kí n máa rìn kí n máa yan fada. Kí n sì máa ṣe gbogbo tó bá wù ní ti dáadáa. Kí n sì máa ṣe gbogbo tó wù mí ní ti dáadáa. Ẹ ṣe taburú. Ẹ ṣe taburú o.
torí wọ́n ní má fàálà má sáà làkíyà má sáà. àwọn àgbàlagbà wọ́n ní gbogbo ẹni tó bá ṣe tóhùn yóò pàdé tí ò fẹ́. Gbogbo àwọn ẹni tó bá wá gbọ́ irú àwọn ọ̀rọ̀ sí Ibrahima yíyé. gbogbo ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ ṣé Ibrahima yíyé tó pàdé rẹ̀ nínú díwọ̀n àbí àwọn kọ̀ọ̀kan tí àwọn. tó sì gbọ́ yé. tọ́lọ̀ wá ṣàánú ẹ̀ tó gbọ́ yé. yóò gẹ́gẹ́ bá a ṣe sọ pé khairu nas man yanfa'u nas. ẹgbẹ́ bá ní bàbá yẹn sọ máa ń bá a sọ pé ẹni tó fi ń lóore jù náà lẹ́ni tó wúlò fáwọn èèyàn. ẹ kó lè àwọn social media tó wà láyé nìsí tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn ní kí wọ́n pín wọn ní kán. lórí íńtánẹ́ẹ̀tì àwọn tó ń sọ̀rọ̀ wọn ní ẹ share rẹ̀ ẹ kọ́mẹ́ǹtì ẹ pín ẹ like ẹ̀. so àwa náà ń share. àwọn náà wá ń share ìpè Ànábì ìta jogún ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀. sallallahu alaihi wasallam. à ń kọ́mẹ́ǹtì lé lórí à ń sọ̀rọ̀ pa rẹ̀. Habibi Laye máa ń yẹ̀rì kábúlé kàlásìtú kàlásìtú lè mú ibi jùmúlá táwọn bí ó bí Habibi Laye máa ń yẹ̀rì kábúlé kọ́ sí wa. ṣé ẹ mọ̀ pé ṣé o fẹ́ yọ kínní kò sọ pé bí ó bí Rasulillah ó lọ níbi ó bí Rasulillah ó lè sọ pé bí ó bí Habibi Laye ló sọ so kò sọ pé bí ó bí Rasulillah. ṣé o tí ṣé o bá bẹ́ẹ̀ lọ níbi ó bí Rasulillah ó lọ bí ó bí Nàbí Laye náà sì lọ wà ní Laye náà lọ sọ pé Laye náà lọ ní tó lọ́pọ̀. bẹ́ẹ̀ ó sọ pé bí ó bí Habibi Laye. àmọ́ ẹni tó bọ̀ wọ́n sọ ní púpọ̀ ó ní bí Habibi Laye ni. so ó fẹ́ mú nǹkan ó fẹ́ mú ẹni tó rí ẹ bá àwọn olórí pípé ní sèwọ́n bá sọ̀rọ̀ kì í ṣe àwọn. olórí pípé ní ṣé bá sọ̀rọ̀ kò ń ṣe àwọn alábọ̀ làákàyè. gbogbo táwọn bá ní wẹnu ṣíṣe ẹ máa wò wọn ni orí wọn ò pé. gbogbo àwọn ọmọdé bá ti wọ ẹnu ṣíṣe ká máa mọ̀ pé àwọn táwọn ẹnu alábọ̀ làákàyè ni wọ́n rí wọn ò pé. Ọlọ́run ti fẹ́ kan sọ́nà Al-Qur'an pé walakin akthara nasi la yaqiluna. Ọlọ́run ti ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn làákàyè ẹni tó ní làákàyè ní èèyàn kéré. percentage àwọn tó ní làákàyè kéré. percentage àwọn tó ní làákàyè ní èèyàn kéré. Wa yatasakaru illa ulul albab. Ọlọ́run ní kò sẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ ó yé tí ó rántí. kò sẹ́ni tí ó gbọ́rọ̀ sí òye. kò sẹ́ni tí ó gbọ́rọ̀ sí òye. àbẹ tó bá ní làákàyè. àbẹ tó bá ní làákàyè. Bihubbi Habibi Laye. pẹ̀lú ìfẹ́ ẹni tó lọ́n fẹ́ràn ni mo fi lára mi ni mo sì fi la ọmọlẹ́yìn mi. pẹ̀lú kò sí sọ̀rọ̀ kan tó sọ tó ṣe takò. kò sọ̀rọ̀ kan tí ṣe náà sọ tó ṣe takò. khalastu tó sọ yẹn ló fi sọ pé wa ma yuhibbuni wa ma yarani fi jannatil khuldi bila buta. Allahu Akbar. bàbá ní níwájú yìí ló ń tú wa ma yuhibbuni wa ma yarani tí gbogbo àwọn ń jó sí òun tí ṣe ò sọ pé gbogbo ẹ tó bá rí mi tó fẹ́ràn tó tẹ̀lé mi yóò wà jẹ́ náà. ntí ṣé òfin sọ bẹ́ẹ̀ ni ìfẹ́ Ànábì ni wọ́n fi là wá. ẹsẹ̀ bí wà ní pé mo lára mi àwọn ọmọlẹ́yìn mi náà mo là wọ́n mo kó wọn yọ nínú wàhálà pẹ̀lú ìfẹ́ Ànábì tí mo wá gbèsè wọn lẹ́nu. Allahu Akbar. Allahu Akbar.